kíkú máa pa ẹ́ àkànkẹ́ kàrùn máa ṣe ẹ́ àkànkẹ́ kíkú máa pa ẹ́ kó ló lẹ̀ yí pẹ́ kàrùn máa ṣe ẹ́ àkànkẹ́ wọ́n lákànkẹ́ ńlẹ́ àdúmáàdọ́ tí sọjọ́ bí lónìí mo wá kí àkànkẹ́ ọmọ alálùbáríkà mo pé ọmọ gbọ́dídùn ẹnu mi alákànkẹ́ ọmọ wọn ní Ìjẹ̀bú tí ń sọjọ́ bí lónìí mo pé òkú ọdún ó sì kó àṣeyẹ mo láṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ọdún ire ọdún ìdùnnú lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ìwọ ò wá ní báwọn náà jà wàràwàrà nílé ayé rẹ torí ọdọọdún ni là ń so lógúnlógún ọ̀rí ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ó jàre mẹ́pọ̀ ọdọọdún lóró gbòǹgbò wọ́n mọ̀ lọ́dọọdún lẹ́wà wà ní ọdọọdún la ó máa rí ọ̀wọ̀ sí èrè lójú owó ń rí mo lónìí kí ìka àbámọ̀ bẹnu ìgbà rẹ tí ń wúwa Ọlọ́run ọba mi òkú ní jẹ́ kánjú kú àkànkẹ́ adé àrídùnnú Akanni Akewi Agbaye mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá mo kí ọ ní méje mẹ́jọ ni ọmọ wọn ní Ìjẹ̀bú dákun mọ́ ó gbádùn tí ó jàre ọdún ẹ̀ lóde àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ní ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ́sáré rẹ wà á dàgbà wà dógbó nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lá Ọlọ́run ọba ọmọ aráyé wà nífẹ̀ẹ́ gbà fún ọlọ́run jẹjẹ iṣẹ́ rẹ̀ wà nídojúró wà á mọ̀ ríṣe ni àìsàn oníkan Ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkànjú kú àjò ló wà á kéré oko délé òhò ní parẹ́ ṣáájú bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ̀ wálé láṣẹ lè dùnmarè ọba ìlọ́wọ́ adélé àwọn bàbá rẹ̀ àzízá jẹ́rìlẹ̀ ọlá mi dé dákun jẹ́ ń bá ọdẹnu gádé ní àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ní Ìjẹ̀bú nílé Ìjẹ̀bú ní sẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ní èmi ṣẹ̀wẹ̀ so inú lè bàbá rẹ̀ àzízá èmi ṣẹ̀wẹ̀ so nínú ilé Adémọ́lá ọmọ Ìjẹ̀bú ọmọ èrè ní ìwà mẹ́bí wọ́n lọ máa fọ́nwó bí ẹni fọ́yàn kan mẹ́bí mẹ́ẹ̀bẹ́ fọ́kẹ́ kó ní Ìjẹ̀bú ìgbà yìí ni mẹ́gun ọgbó rẹ mọ́ mẹ́bí wọ́n lọ máa fi jù Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ jápé náà bó bá wù Ìjẹ̀bú àwẹ̀ ní tiẹ̀ ní wìnì bó bá wù Ìjẹ̀bú àwẹ̀ ní tiẹ̀ ní wìnìwìnì bó bá wù Ìjẹ̀bú àfẹ́ ní tiẹ̀ tó kù ṣọdún àgẹ̀mọ́ ńlẹ́ ọmọ adúrún má dé ọmọ adúrún mọ́ kò pẹ́ dìyẹ jẹ mẹ́bí wọ́n lọ máa ládìyẹ òkòkò mọ̀gà ọmọ adìyẹ bá lókun omi lìlì ara arohorokun bẹ́ẹ̀ ni arohora dìyẹ ọmọ òsè ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ bá dákun mọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ní òkú lè pa ni nínú ilé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni àkànkẹ́ mo ló kú ọdún ọlá mídé mo ló sì kó àṣeyẹ ni àzízá ìwọ wà ní báwọn fọdún ilé iṣẹ́ àṣemọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba oúnjẹ tán bá ní ìta ní nǹkan rẹ̀ kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.